inú ẹ má bínú mo fẹ́ dọ́gbọ́n fídíò ìyàwó mi mo fẹ́ ṣe kò ní mọ̀ pé mò ń fídíò òun mi ì fẹ́ jẹ́ kó mọ̀ pé mò ń fídíò òun ẹjọ́ mi ì fẹ́ jẹ́ kó mọ̀ ẹjọ́ ẹ̀yin fans mi ì fẹ́ kó mọ̀ pé mò ń fídíò òun. ẹ ló dìá kọ́ ọ̀mù má bọ̀ nínú àwọn experience tí o ti ní rí ìjọsìn tẹ̀lé sọ díẹ̀ fún mi bẹ́ẹ̀ o lẹ́ experience o èmi lẹ́ experience tèmi bẹ́ẹ̀ experience ti ẹ tún yà lè yàtọ̀ sí tèmi àwọn experience wo ló ti ní experience tèmi ní rí at least mo sì lè rántí láwọn time kan gbà tèmi kéré tí mi ò tí mọ nǹkan tán ń pè lóbìnrin tí mi ò tí mọ obìnrin mi ò tí mọ anything èmi àti ọmọ ìyá olóúnjẹ wa jọ máa ń sùn pọ̀ láyé primary school ni gbogbo àwọn obìnrin àjọ máa ń sùn sí orí ẹni ni tí mo fi mature òye mi mọ nǹkan kan mi mọ ibi tán máa ń mi mọ ibi tí mi mọ bá ṣe máa ń ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin mi mọ nígbà tí mi kéré nígbà tí mo dàgbà ṣé o believe pé nígbà tó yẹ mo wáyé institution mo tó mọ̀ bá ṣe ń bó obìnrin sùn mi lè experience so gbogbo gbà yẹn gan experience yẹn dàbí pé even tóbìnrin bá wá mi wálé mo kàn máa ń sùn lóbìnrin lórí ni èmi wá wọn pé tí n bá ti sùn lóbìnrin lórí pé mo ti bá a sùn náà nìyẹn òye mi bó dẹ̀ ṣe rí lọ́kàn mi ni pé ó lè rí bẹ́ẹ̀ lọ́kàn ẹlòmíì ẹ̀gbọ́n tí máa lẹ́ experience jù mí lọ obìnrin ni wọ́n bó lè ṣẹlẹ̀ sí wọrí ọkùnrin sáà ti ọ̀wọ́n náà ti lẹ́ experience kékeré rí. One funny experience tí mo ní nígbà tí mo wà kékeré ni ó ní sister kan wà yìí ló lọ sọ ní church pé wọ́n bọ̀ bọ́yẹn tó sinmi bọ́yẹn àti ń fẹ́ra wa but kò sí kan tó pa pọ̀ so ni kí ló ń pè ní ó ṣàlọ́ pé wọ́n lọ rúdó káàkiri pé àbọ̀bọ́ yẹn ti bá mi sùn ní ó ti ṣẹ́yìn fún mi ò something like that gbàtí mo ṣàwà délé mọ́mí bá pè mí sí inú ilé mi tẹ̀lé kò sígbà tí bá rántí rẹ̀ tí mi ò jẹ́rìí ìyá kẹ́mi ń bá ní bí àwọn ṣe wà yìí àjẹ́ ni àwọn pé àwọn máa ń di ejò àwọn máa ń di oríṣiríṣi àwọn máa ń di gbá àwọn máa ń di kòkò bàbá rẹ̀ pé tí ìgbà tí jẹ́wọ́ fún wọn àwọn máa lanu báyìí àwọn máa dejò àwọn máa gbé mi mì ọdún tí mo ṣe mi lè gbàgbé mo sọ pẹ̀lú ẹ kó mi ẹ tilẹ̀kùn mọ́ mi kò sẹ́ni bọ́ọ̀dì. bóyá kò sọ̀rọ̀ sókè ní káwọn fáṣọ wá lè gbọ́ wájà rí. bọ́ọ̀dì tó mọ sẹ́ni bọ́ọ̀dì tó gbọ́ mi ló ń bá ní ó yá tí o ti mọ ọkùnrin àbí o ti mọ ọkùnrin mímì ẹ̀ tí mọ ọkùnrin mi ò tí mọ ọkùnrin mímì ní ó yá ìyẹn ẹgbẹ́ mi mo ti fẹ́ dejò mọ̀ n bá rọjú báyìí bá ní mímì ẹ má dejò mímì ẹ má dejò mímì ẹ má dejò mi jà pé àwọn fẹ́ dejò ó yá o mo ti dejò mo jà pa mímì mọkùnrin mímì mọkùnrin tó ṣé lóòótọ́ lọ̀dẹ mọkùnrin gbà yẹn mọ̀ pàrọ̀ mọkùnrin gbà yẹn so mọ̀ mi wá gbé mi lọ wọ́n tó yà àtúnṣe àrí pé wọ́n ṣe wọ́n á gbé mi lọ sí hospital lọ́jọ́ yẹn náà wọ́n gbé mi lọ 3 different hospitals wọ́n fi mi hàn test wọ́n ní pé mi ò tí mọ ọkùnrin tí wọ́n á gbé mi lọ sọ́dọ̀ hospital kan mi lè gbàgbé orúkọ ìyá yẹn wọ́n pè ní ìyá aládé ìyá yẹn ló wá kánsẹ́lì wọn pé ẹ kàn fẹ́ bá yé ọmọ yìí jẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí pé dókítà mi wà tó yẹ pé ó máa mú ọmọ ìwọ ní later bá sùn á lè sọ fún yín pé á ṣẹ̀ṣẹ̀ bá sùn á lè sọ fún yín pé kò tí mọ ọkùnrin mímì wá ní pé kò tí mọ ọkùnrin pé ọmọ àwọn táwọn jọ jẹ́ tèmi àti ọmọ àwọn jọ jẹ́ ẹgbẹ́ pé àwọn ò lè fọwọ́ sọ̀yà pé ò tí mọ and true to be lóòótọ́ mi tí mo ọkùnrin mo mọ ọkùnrin nígbà tí mo wà ní. má tiẹ̀ tí ì sọ yẹn gbogbo ìgbà yẹn oṣù kéré ńgbà yẹn ò tí ì mọ nǹkan tó ń pè lọ́kùnrin torí. akànnì boyfriend ní bọ̀dì kò tí nǹkan tó ń jẹ́. o mọ nǹkan tó ń pè ní boyfriend experience tèmi lè yàtọ̀ sí títí ẹ tẹlomi lè yàtọ̀ sí ti tèmi mo ṣá mọ̀ pé experience ṣáájú experience lọ thank you very much.